ẹ̀yin èèyàn ẹ mọ̀ súnmọ́ bí àṣírí mọ̀ tú. àgọ́ àwọn ọmọ Yorùbá mẹ́ta tẹ́lẹ̀ dí àpò papọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí tó gbá àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní Oríire ní Ẹ̀sẹ̀lẹ̀. kódà graduate ó wà nínú àwọn ọmọ Yorùbá yìí tó kàwé tó gboyè nínú àwọn tó sowọ́ papọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí àti ọlọ́kadà mẹ́ta pẹ̀lú àwọn agbésùnmọ̀mí yìí. bó o làṣírí ti tú àwọn Yorùbá mẹ́ta yìí kí lorúkọ wọn, ọmọ bo ni wọ́n, iṣẹ́ wo làwọn ọmọ Yorùbá mẹ́ta yìí tí wọ́n ń ṣe papọ̀ mọ́ agbésùnmọ̀mí àwọn ọlọ́kadà mẹ́ta tó wà nínú àwọn èèyàn yìí iṣẹ́ wo làwọn náà ń ṣe fáwọn agbésùnmọ̀mí. bó o làwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ bí òun ṣe ń jẹun nínú igbó. ṣé ẹ gbàgbé Mr. Michael Oyèdókun tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n pa ní ìpa ìfọnáfọnsu ní kété tí wọ́n gbé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé wọn wọgbó. ṣé ẹ gbàgbé kí ni ìdí tí wọ́n fi pa Mr. Michael Oyèdókun nípa ìfọnáfọnsu ní kíákíá, àti pé àwọn agbésùnmọ̀mí yìí bó o ní ọwọ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò bó o ló ṣe tẹ àwọn fámìlì wọn gbogbo ẹ̀ náà lẹ́gbọ́. ẹ̀sìn yẹn lé ní bó o ní ṣe rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. torí ariwo tí àwọn èèyàn ń pa ni pé ìjọba àpapọ̀ san ransom fún àwọn agbésùnmọ̀mí ni, ipe tó bá jẹ́ pé wọn ò san ransom ni ipe wọn ò lè ráwọn ọmọ yẹn gbà. ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé ransom ni ìjọba àpapọ̀ san àbí wọn ò san ransom? àá sọ gbogbo tó wà nídìí ẹ̀. bó ìgbésẹ̀ wo làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ gbé tó fi di pé wọ́n gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ jáde. ẹ wò ẹ má jẹ́ ń dènà pẹ́nu, ẹ má jẹ́ ń gbà yín lákòókò, wọ́n yànnà náà tí ó jẹ́ lórí ìkànnì. ẹ̀yin èèyàn ṣe rí àṣírí yìí, ẹ farabalẹ̀ gbọ́ tán. ọ̀pọ̀ àṣírí ló fojú hàn nínú fọ́nrán yìí tẹ́ sì tú síta. ẹ wò ilé ayé ti gbẹgẹ́ o, orí wa ò ní gbàbọ̀dẹ̀, a ní tẹ́nítì ká o. tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé, akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá wa tẹ follow button yín. ṣé wá rí follow button yín tẹ̀ ó ní ó mọ táyín ló lobó lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà lọ́lọ́kan òjọ̀kan. ẹ má wàá gbàgbé àdéhùn wa náà là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mú wá sórí ìkànnì wa táyìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́. kẹ́ẹ̀sì mọ́ gbàgbé ẹ pín fọ́nrán yìí, ẹ pín lógúnlógún, kẹ́ ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, kó kára alé, kó kọ ọkùnrin, kó kọ obìnrin, kó kọ onílé, kó kọ àlejò. ẹ láìkẹ́ ntẹ́yìn náà bá nílẹ̀ rò ń gbà ẹ sọ sí abẹ́ kọ́mẹ̀ntì wa. ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu o, ẹ má jẹ́ ń gbà yín lákòókò, ẹ jẹ́ ń sáré yànnà náà. wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣiṣẹ́ là á ṣe, àríṣẹ́mọ̀ṣe àgbọ̀lẹ́ni. ẹ jẹ́ ń ṣàlàyé bó ṣe lọ rí ọjà ẹ. ẹ mọ̀ gbé dáńsákì fáwọn ẹlẹ́ṣọ́ ààbò, wọ́n mọ̀ pítù. èmi làwọn àmì ni o, èmi làwọn navy ni o, èmi làwọn ọlọ́pàá ni o, èmi làwọn DSS ni. gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pítù o látàrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí gbé ní Oríire. ẹ gbé dáńsákì, mo gbé dáńsákì fáwọn ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà. mo dẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì wa tẹ́ ń tẹ̀lé wa látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tá à ń pariwo pé ẹ̀yin èèyàn ẹ má já dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́. tẹ́ ẹ bá gbàgbé ó dé koríta kan àwọn èèyàn dákẹ́, wọn ò sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. a tó jáde lórí ìkànnì pé ẹ má já dákẹ́, ẹ jẹ́ ká máa ké gbàjarè sétí àwọn ìjọba wa. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fáǹsì wa torí pé ẹ dá wa dá, ẹ jẹ́ kó sú wa, ẹ jẹ́ kó rẹ̀ wá. bẹ́ẹ̀ ṣe ń comment lẹ́ ń like lẹ́ tó ń share fúnra wa, tẹ́ ẹ tó ń follow page wa. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé orí wa ò ní gbàbọ̀dé o. ẹ wò àwa náà ò ní jọ ẹni tẹ́ ń gbé wọgbó o, àní fi rú èyí, àní fi san fúnra wa. tọ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí gbogbo ẹ̀ kó padà já sáyọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ olùkọ́ àti akẹ́kọ̀ọ́. tọ́ ẹ̀yin èèyàn n tó ṣeni ní kàyéfì tó sì bani lọ́kàn jẹ́ ni pé ẹ lè gbàgbọ́ pé àwọn ọmọ Yorùbá mẹ́ta wọ́n pàdé àpòpapọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí tí wọ́n lọ kó àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní Oríire ní Ẹ̀sẹ̀lẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn ará Òkè Ọya mẹ́ta táwọn náà jọjọ pàdé àpòpapọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí àtàwọn ọmọ Yorùbá yìí. ẹ wo ẹ̀yin èèyàn níbo ni ẹ ti mú wọn, bó o ní ẹ ṣe mú wọn, bó o làṣírí àwọn ọmọ Yorùbá mẹ́ta tó wà nínú àwọn agbésùnmọ̀mí ìṣètú àti àwọn mẹ́ta ará Òkè Ọya bó o làṣírí wọn ṣe tú. now ẹ jẹ́ kí n fọ́gbà yẹn gan. ẹni àkọ́kọ́ nínú àwọn ọmọ Yorùbá, arákùnrin náà ni orúkọ rẹ̀ ń jẹ́ Adéwuyì Sunday. ṣé ẹ ti wá rí i pé orúkọ yẹn kò nídìí pé yẹn ń ná rárá, ọmọ Yorùbá ni. nígbà tí ẹnìkejì jẹ́ Babangida Buhari Awalu, ìyẹn tó jẹ́ ọlọ́kadà.
Ọ̀yọ́ nílùú Ìbàdàn lọ́wọ́ pálábá yẹn ti ṣẹ́gi tí wọ́n ti mú un. Bákan náà ọwọ́ tẹ Kàbírù Àlíù yìí Ọ̀yọ́ nílùú Ìbàdàn ni wọ́n ti mú un. Bákan náà Àyànwọlé Gbénga ìyẹn náà ọmọ Yorùbá ni ọwọ́ náà tẹ òun náà. Wọ́n mú òun náà nígbà tí wọ́n ń ṣe follow up investigation lọ́wọ́ pálábá ẹ̀ ṣẹ́gi. Bákan náà wọ́n mú Rafiu Abdulrajid ìyẹn náà jẹ́ ọ̀kan nínú àwọn tó ń kó nǹkan lọ fún àwọn agbésùmọ̀mí nínú igbó. Bákan náà graduate tó gboyè jáde nílé ìwé yunifásitì ọmọ Yorùbá ni o, ẹ gbọ́ orúkọ ẹ o. Adélẹ́yẹ Ayọ̀mídé ọwọ́ pálábá tiẹ̀ náà ṣẹ́gi, ṣùgbọ́n bó o náà ṣe mú gbogbo àwọn èèyàn yìí ẹ̀yin èèyàn tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò bá ṣetán láti ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o. Ẹ wá gbọ́ o bí ọwọ́ pálábá wọn bó ṣe ṣẹ́gi. Tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn ọlọ́pàá àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ànọ́ọ̀sì pé ọwọ́ àwọn ti tẹ àwọn èèyàn 6 kan. Ara àwọn èèyàn yìí ló lọ ń gbóúnjẹ fún àwọn agbésùmọ̀mí nínú igbó. Ara wọn náà ló ń fún àwọn agbésùmọ̀mí ní information ipe báyìí ni ẹ gbà o, nǹkan báyìí ni ká ẹ ṣe o. Ìgbésẹ̀ báyìí làwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó fẹ́ gbé o. Sẹ́ẹ̀rí bọ́wọ́ ṣe tẹ̀wọ́n rẹ́ o. Sẹ́ẹ̀rí lè tó jẹ́ yunifásitì graduate ìyẹn Adélẹ́yẹ Ayọ̀mídé. Sẹ́ẹ̀rí nínú àwọn tí wọ́n gbé wọgbó òun ló gba fóònù ẹnìkan lọ́wọ́ nínú wọn. Fóònù yìí làwọn ẹlẹ́ṣọ́ ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n track ni wọ́n fi rí eléyìí yunifásitì graduate yẹn lọ́wọ́ fi bà á. Now iṣẹ́ wo ló ń ṣe ní tiẹ̀? Òun ló máa ń bá wọn gba ransom tó máa ń bá àwọn agbésùmọ̀mí yìí tó máa ń lọ bá wọn gba ransom. Òun ló máa ń sọ fún wọn pé ẹ jẹ́ ká ṣe báyìí ni ká ṣe kí gbogbo ẹ̀ kó lè dán mọ́rán. Ṣùgbọ́n àwọn ọmọ ológun Nàìjíríà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀. Wọ́n ní gbàrà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n ní eré táwọn kọ́kọ́ sá ni pé àwọn kọ́kọ́ tágẹ́ẹ̀tì ibi tí àwọn agbésùmọ̀mí yìí wà. Wọ́n ní bí wọ́n ṣe gẹ́ẹ̀tì wọn báyìí náà bá kó àwọn ọmọ ológun sí ìsọ̀rí ibi tí wọ́n lè gbà tí wọ́n lè escape tí wọ́n lè sá lọ. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá sì gbàgbé kété tí ìṣẹ̀lẹ̀ àwọn agbésùmọ̀mí yìí àwọn náà fẹ́ ṣe iṣẹ́ ní kíákíá kẹ́lẹ́ tètè rí ransom gbà. Ṣé ẹ rí i pé wọ́n pa Mr. Michael ìyẹn tó jẹ́ tíṣà Oyèdòkun wọ́n pa ní kíákíá pé ìgbà táwọn bá pa á wọ́n mọ̀ pé àwọn ò fi ọ̀rọ̀ yìí àwọn ò fi bájọba àpapọ̀ ṣeré. Àti pé pàápàá jùlọ ó dàbí Mr. Michael ó mọ àwọn nǹkan nínú àwọn ọmọ Yorùbá tẹ́dà dí àpò papọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí. Kódà ẹni tó jẹ́ olórí ikọ̀ yìí agbègbè Oríire local government ibẹ̀ ni wọ́n ti bí ibẹ̀ ló ti dàgbà. Tẹ́ ẹ bá sì wòye dáadáa ẹ rí i pé irú ìṣẹ̀lẹ̀ yìí kò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí. Ṣé wá rí àwọn tó wá sọṣẹ́ yìí wọ́n ní plan. Wọ́n wò pé sẹ́rí táwọn bá wá sọrú iṣẹ́ yìí ní ilẹ̀ Yorùbá gbogbo orílẹ̀-èdè ni ó gbọ́ pé àwọn Yorùbá wọn ò kí farabalẹ̀ pé gbogbo àṣírí bí ìrìn àjò náà bá ṣe ń lọ ni wọ́n máa gbé sórí ẹ̀rọ ayélujára. So táwọn bá wá sọrú iṣẹ́ yìí iṣẹ́ ò tètè yá ní kánkán láti ṣe láti gba owó táwọn fẹ́ gbà jáde ìyẹn lọ́wọ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ wọ́n wá wòye pé ibo ló súnmọ́ gbó táwọn sì lè sọ iṣẹ́ yìí ẹ ti lè succeed. Ṣẹ́ẹ̀dẹ̀rí àwọn agbésùnmọ̀mí wọ́n ní àwọn tó ń fún wọn lọ́wọ́ káàkiri ilẹ̀ Yorùbá. Kódà gbogbo ibi ní wà kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan. Ṣẹ́rí wọ́n ní tí wọ́n bá fẹ́ sọṣẹ́ ipe wọn ìdédé lọ́ọ́ sọṣẹ́ o ipe wọ́n ti ní àwọn tó ń fún wọn ní information ó kéré jù bí oṣù 6 ọdún kan. Wọ́n á ti wá bí kan tó jẹ́ pé ibi tẹ́ lè gbé àwọn èèyàn wọ̀ tẹ́ fi lè ṣiṣẹ́ wọn tí àṣeyọrí fi lè wá. Wọ́n ní àwọn tó ń fún wọn ní fọ́màtì yìí ló fún wọn ní fọ́màtì pé kán máa bọ̀ wá sí Oríire wípé kán wá sọṣẹ́ níbẹ̀ pé ibẹ̀ yẹn bọ́ sínú igbó. Tẹ́ ẹ bá rí i pé gbàrà tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n sọṣẹ́ ni wọ́n pa Mr. Michael Oyèdòkun ìyẹn tíṣà tí wọ́n pa nígbà náà lọ́hùn láti lè kó gìrìgìrì bòjọba kán tètè san ransom pàápàá jùlọ ara àwọn èèyàn wọn tí wọ́n kó kí wọ́n lè tètè tú wọn sílẹ̀. Wọ́n nígbà tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wá rí pé ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ bó ṣe ń lọ rèé àwọn náà tètè gbégbésẹ̀. Wọ́n ní kódà kì í ṣe àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà nìkan àtàwọn tó jẹ́ pé ìjọba ti rán lọ tí wọ́n ti lọ gba training wọ́n ní gbogbo wọn ní wá tẹ́ fọwọ́sowọ́ papọ̀ lórí
ìṣẹ̀lẹ̀ olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ yìí. ẹni tó wá kó gbogbo àwọn ọmọ ológun sọ̀dí tó jẹ́ ọ̀gá ológun òun ni General Officer Commanding 2 Division Nigeria Army Ìbàdàn Major General CR Inebefe òun ni olórí wọn. bákan náà oríṣiríṣi àwọn ọmọ ológun àwọn ẹlẹ́ṣọ́ ààbò gbogbo wọn darapọ̀ títí dórí àwọn àmọ̀tẹ́kùn àwọn ọ̀ǹtà àwọn ọdẹ àwọn èrú ẹkùn gbogbo wọn náà jọ fọwọ́sowọ́ papọ̀ tí wọ́n fi ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tó lọ ṣọṣẹ́ ní Oríire ní Ẹ̀sẹ̀lẹ̀ tí wọ́n kó àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọgbó. wọ́n ní sẹ́wárí ìgbésẹ̀ tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò gbé àwọn DSS sẹ́mi pé àwọn tí wọ́n ti kọ́kọ́ mú yìí ara àwọn ọmọ Yorùbá kan tó jẹ́ pé ọmọ yunifásitì tí wọ́n tíráàkì fóun ara àwọn tí wọ́n jí gbé tí wọ́n tíráàkì ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi bá ara àwọn 6 tí wọ́n ti gbé yìí ó ní àwọn àjọ DSS kọ́kọ́ gbé. àwọn ló wá ń tú àṣírí àwọn agbésùnmọ̀mí níbi tán fámìlì wọn wà. wọ́n ní àwọn DSS náà wá lọ bí tán fámìlì wọn wà àtọmọ àtẹ̀gbọ́n àtàbúrò àtìyá àti bàbá wọn wọ́n wá lọ kó gbogbo wọn pátá sí abẹ́ àgọ́ àwọn DSS. wọ́n wá ń kọ́ àwọn agbésùnmọ̀mí pé ṣe rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó wà ní abẹ́ yín nínú igbó yẹn nǹkan kan ò gbúdọ̀ ṣe wọn pé tí nǹkan kan bá ṣe wọn gbogbo fámìlì yẹn pátá ló máa lọ sí. wọn náà fámìlì wọn náà tó wá gbà kọ́ wọn tó wá ń bá àwọn agbésùnmọ̀mí sọ̀rọ̀ pé ẹ tú àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yẹn sílẹ̀ o tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n pa àwọn. wọ́n ní kódà títí dé orí ìyàwó àwọn agbésùnmọ̀mí tó gbé àwọn olùkọ́ wọgbó yìí àtàwọn ọmọ wọn ní gbogbo wọn pátá làwọn ẹlẹ́ṣọ́ ààbò DSS ni wọ́n kó. wọ́n ní kódà ìgbà tó tún dé kóríta kan gan pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ṣe fídíò kọ́ọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi gbogbo fámìlì wọn ẹ̀gbọ́n àbúrò ìyá bàbá ìyàwó àtọmọ wọ́n ṣe fídíò ẹ̀ pé sẹ́ẹ̀rí ti rí gbogbo wọn tí nǹkan kan bá fi lè ṣe àwọn ọmọ òun tó wà lábẹ́ yín nínú igbó yẹn ipe gbogbo àwọn fámìlì yẹn pátá ló máa lọ sí. wọ́n ní kódà wọ́n ní àwọn fámìlì wọn náà bá wọn sọ̀rọ̀ tí wọ́n jọjọ fojú rejú báyìí pé àwọn ti wà ní àhámọ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò DSS o ẹ má jẹ́ nǹkan kó ṣe àwọn ọmọ yẹn o kẹ́ ẹ sì kó wọn jáde kẹ́ ẹ kó wọn lé wọn lọ́wọ́ láyọ̀ àtàláfíà. tẹ́ ẹ bá rántí ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí a ṣe fọ́nrán kan lórí ìkànnì yìí pé ṣé ẹ rí gbogbo àwọn agbésùnmọ̀mí tó wà nùgbò pé pressure ti wà lórí wọn o látàrí ìgbésẹ̀ tí ìjọba àti ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n ti gbé látàrí pé kán lè rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí tó wà nínú igbó yìí. tọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń sọ pé ransom níjọba san tí wọ́n fi gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ jáde lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí ṣe ti wá rí báyìí wọ́n ní intelligent tí wọ́n lò nìyẹn fáwọn agbésùnmọ̀mí. wọ́n nígbà tí àwọn agbésùnmọ̀mí náà wá ti rí i pé gbogbo àwọn ẹbí àwọn àtàrà àti ilé àtojúlùmọ̀ wọn náà mà ti wà ní àhámọ́ àwọn DSS. wọ́n ní bí apá wọn ṣe jábọ́ nìyẹn pé ẹ gbọ́ ọ̀rọ̀ ti bá bòmí yọ o. àṣé àfidàpá ni wọ́n kì í fẹ́ kí wọ́n gbé idà kọjá lórí òun. ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ yìí ló jẹ́ kí àwọn ọmọ ológun àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ gbogbo wọn pátá tẹ́ sowọ́ papọ̀ ló jẹ́ kí ń rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbà láyọ̀ àtàláfíà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí yìí. wọn ò san ransom kankan fún wọn. kódà àwọn ìwádìí kan tó ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní kódà ẹni tó jẹ́ lídà àwọn tó wá sọsẹ́ yìí pé wọ́n ti àrẹ́sì wọn àtàwọn nǹkan náà wọ́n ní kódà àwọn nǹkan tiẹ̀ ti dèrò ọ̀run nínú ara àwọn tó wá sọsẹ́ yìí. ṣé ẹ ti wá rí i pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò ṣe rí i pé ṣe takuntakun ni wọ́n ṣe lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí. náà ṣé ẹ ti wá rí i pé wọ́n ní tí kú ilé ò bá pani tòde ò lè pani o. ó ní ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tán jọjọ gbìmọ̀ papọ̀ tán jọjọ lọ sọsẹ́ ní Oríire. tẹ́ ẹ bá sì gbàgbé nígbà kan láìpẹ́ yìí security expert ó sọ̀rọ̀ kan ó ní tẹ́ ẹ bá gbọ́ bí tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti lọ sọsẹ́ wọ́n ní wọn ò kí déédéé ṣiṣẹ́ o wọ́n ní wọn ò déédéé sọsẹ́ wọ́n ní wọ́n ti ní àwọn tó fún wọn ní information kó tó di pé wọ́n wọ agbègbè ibi tí wọ́n ti fẹ́ lọ ṣiṣẹ́ yìí. pàápàá jùlọ wọ́n níṣẹ́ rí ọ̀pọ̀ àwọn tó ń sa kéka tó máa ń sarin ká yìí ọ̀pọ̀ àwọn àbókí yẹn ipe àwọn ipe ẹni tó yẹ kéèyàn máa fura sí ni wọ́n pé àwọn ló máa ń fún àwọn èèyàn ní information kán tó lè ṣiṣẹ́ níbi tó bá yẹ kán ti lọ ṣiṣẹ́ ipe wọn ò kàn yìí déédéé wọ̀bì kan pé kódà information ti lè máa lọ bíi oṣù 6 ọdún kan oṣù 4 ipe bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀ àwọn ọlọ́kadà tó jáwọn àbókí yẹn pé informant ni wọ́n fún àwọn agbésùnmọ̀mí.
ṣé ẹ rí i pé àwọn tí wọ́n mú nílùú Ìbàdàn ní ọjọ́ ọlọ́kadà ni wọ́n, àwọn ló ń fún wọn ní format gbogbo bí wọ́n ṣe rìnrìn àjò, inú igbó tí wọ́n wọ̀, ibi tí wọ́n ti lọ ṣọṣẹ́, ibi tí wọ́n gbé àwọn ẹni tí wọ́n bá gbé tí wọ́n gbé wọn wọ̀ tíṣẹ́ náà tí ó fi succeed. Ṣé ti wá rí i pé àwa Yorùbá a níṣẹ́ ṣe látàrí pé a nídìí ẹ̀ṣọ́ ààbò tó dájú káàkiri ilẹ̀ Yorùbá táwọn agbésùnmọ̀mí tí wọn ò fi ní máa ṣọṣẹ́, tí wọn ò fi ní máa gbé àwọn èèyàn wa, tí wọn ò fi ní máa gbé wọn wọgbó. Torí náà tẹ́ ẹ bá wòye rí i pé lẹ́nu ìgbà tí àwọn agbésùnmọ̀mí tẹ́ ti wọlé Yorùbá, ọkàn àwọn ibìkan ò balẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ débi pé ọ̀rọ̀ yìí ti di ikú tó ń pojú gbà ẹni, òwe ló ń pa fún ni. Torí náà a ṣe ẹ̀dúpẹ́ lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí Ọlọ́run bá wa jẹ́ kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn àmì gbogbo wọn ṣàṣeyọrí, wọ́n rí àwọn èèyàn gbà láyọ̀ àtàláfíà. Tọ́ ẹ̀yin èèyàn wa, àwọn àṣírí kan tó wà tó kù tá a tó máa mú wá lórí ìkànnì tó jẹ́ pé lórí ìṣẹ̀lẹ̀ náà ni o tá a sì máa tó mú wá fẹ́yìn olólùfẹ́ wa. Ẹ má gbàgbé, ẹ má fọ́lò wa, ẹ má bá wa share fọ́nrán ìkókó onílé kókó àlejò, ẹ má bá wa like ẹ̀. Tọ́ ẹ̀yin èèyàn, ibi tá a fi àdàgbé ètò ìsọlẹ̀ sílẹ̀ níta tó ní ká mú wá sí etí ìgbọ́yín rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé tẹ́ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ń bá wa like ẹ̀, tẹ́ tó ń bá wa share rẹ̀. Ẹ wo ntẹ́yìn náà bá dáwọ́ yín lé òrèrè báyìí la máa já sí. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀, a ní bọ́ sọ́wọ́ agbéniwọgbó. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.